mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin èèyàn tí májàsọ́lá owó baba dámì mo kí yín Ìgbòho tún ṣe bẹbẹ ọmọ Adéyẹmọ tún ti jẹ́wọ́ ọmọ kọ májàsọ́lá ju bàbá wọn lọ o ọ̀rẹ́ gànkọ ọ̀rẹ́ gànkọ ibú owó bàbá Dámilọ́lá ọ̀rẹ́ gànkọ akọni Oòduà fún gbogbo Yorùbá o ọ̀rẹ́ gànkọ ibú owó bàbá Dámilọ́lá ọ̀rẹ́ gànkọ ṣẹ́ríkà tó máa bá ètò ìlọ́mọ bẹ gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe àdúrà fún Sunday ọmọ Adéyẹmọ níbi tẹ́ bá tí wò mẹ́ bá mi ṣàdúrà fún kẹ́ tó wá gbọ́ gudugudu méje yàyà mẹ́fà tí Sunday ọmọ Adéyẹmọ tún ṣe ní ìlú Èkìtì kẹ́ wá gbọ́ itú tí ọmọ Adéyẹmọ owó baba dámì irú itú tí wọ́n tún pa ní ìlú Èkìtì ọmọ Adéyẹmọ gbogbogbà ló jẹ́wọ́ ọmọ kan tí kì í ṣọmọ àlè pẹ̀lú bí Sátánì ṣe halẹ̀ tó torí èmi nígbàgbọ́ nínú Ọlọ́run kan ṣoṣo tí ò pé méjì wípé Sátánì halẹ̀ ni ẹ gbọ́ Sátánì ó halẹ̀ ni Ọlọ́run tó pe Sunday tó rán Sunday níṣẹ́ kò ní fi Sunday ọmọ Adéyẹmọ owó baba dámì kò ní filẹ̀ fún àwọn ọ̀tá láti mú ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ wípé ikú èépẹ̀tà lójú ìran ikú ò ní pa Sunday ọmọ Adéyẹmọ gbogbo abiyamọ tó wò mí ẹ fi ọwọ́ gbá ọmú àyà yín méjèèjì ẹ fi ọwọ́ gbá ikùn yín ní ẹ̀yin abiyamọ tòótọ́ ni o tẹ fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú ẹ̀yin abiyamọ tẹ wà lókè òkun tẹ fẹ́ wálé wá sinmi àtẹ̀yin tẹ wà nílé tẹ fẹ́ fi ayọ̀ jẹ oúnjẹ ọmọ ẹ fi ọwọ́ gbá ọ̀yà yín méjèèjì ẹ fi gbá ikùn yín ẹ fi gbá ojú ara yín kẹ́ fi ṣàdúrà ránṣẹ́ fún gbogbo pé ikú ò ní pa gbogbo ẹni tó gun àyà obìnrin tó gbé nínú obìnrin tó jáde látara obìnrin kí Ọlọ́run má jẹ́ kí wọ́n rí Sunday ọmọ Adéyẹmọ gbogbo ìpètèpèrò wọn lórí Sunday ọmọ Adéyẹmọ because àlẹ́bí àlára tó fẹ́ gbà wá kúrò nínú ìyà yìí Sunday ló dìde ní gbogbo ènìyàn tẹ̀lé Sunday ọmọ Adéyẹmọ ló dìde táwọn èèyàn fi sọ wípé èmi náà máa fara mi sílẹ̀ èmi náà máa ṣiṣẹ́ fún Yorùbá nation èmi náà máa sọ̀rọ̀ fún Yorùbá èmi náà máa jà fún ìran mi Sunday ló dìde nígbà tí Sunday ọmọ Adéyẹmọ ò tí ì dìde ṣé gbogbo yín lẹ mọ̀ àtọ́dún tó ti ja ìjà Yorùbá nation bọ̀ ìjẹ́ ẹ gbọ́ ẹ̀yin olóòótọ́ èèyàn ni mò ń bá wí ẹ̀yin ọmọ ọkọ tẹ́ kì í ṣọmọ àlè ìjẹ́ ẹ gbọ́ kí àwọn èèyàn kí wọ́n dìde ṣùgbọ́n nígbà tí Sunday ọmọ Adéyẹmọ tó gbéra tó ló yá tí Ọlọ́run sọ fún pé yá dìde lọ ṣiṣẹ́ tí mo fẹ́ rán ẹ nígbà tó dìde kí lẹ rí tó ṣẹlẹ̀ ìyanu ṣẹlẹ̀ gbádùn mẹ́ bá mi ṣí ètò yìí kẹ́ wá tún gbọ́ ohun tó ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo tó lọ́tún tó pariwo lórí tó lọ́sì ọmọ Adéyẹmọ ò jẹ́ kó sunkún rẹ̀ ọmọ Adéyẹmọ ti jẹ owó ẹ̀mí ẹ̀ fún gbogbo ìran Yorùbá ẹ̀mí yẹn ò sì ní bọ́ gbọ́ ẹ̀mí Sunday Ìgbòho kò ní bọ́ ipa ayé ò ní ká Sunday ọmọ Adéyẹmọ abiyamọ ọ̀run àtàwọn abiyamọ tó wà láyé tó jẹ́ abiyamọ gidi wọ́n á ṣùgbà Sunday ọmọ Adéyẹmọ because ẹ̀yin ọmọ Yorùbá gbogbo èyí tẹ̀ ní kí Ìgbòho máa lọ kí Ìgbòho máa ṣe tó bá ti jẹ́ pé Ọlọ́run ló rán níṣẹ́ òun ló rán mọ́ níṣẹ́ fàyàtì kò sí ohun táyé máa ṣe fún Sunday ọmọ Adéyẹmọ ṣe rí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ tó bá ti fi ìran hàn ìṣẹ́gun ti wà ìyẹn tá a bá ṣe kí ni ìṣẹ́gun tá a bá kún fún àdúrà tá a gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ tó yẹ tí àdákunlá ìṣẹ́gun máa dé ẹ bá mi gbọ́ ohun tí Sunday ọmọ Adéyẹmọ ṣe ẹ bá wa ṣe ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé ẹ jẹ́ kó mọ̀ wípé bàbá wọn tún ti ṣe bẹbẹ ẹ jẹ́ káwọn ọlọ́tẹ̀ mọ̀ wípé Sunday ọmọ Adéyẹmọ tuntun ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nílùú Èkìtì ó ṣọ́ọ̀kì mi náà tí ó bá ṣègbà tí mo gbọ́ látẹnu bàbá mi tí ó bá ṣègbà tí mo gbọ́ pé tó májà tún ti ṣe bẹbẹ o májà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà
Akọni Oòduà tuntun ti jẹ́wọ́ ọmọ kan tí kì í ṣe ọmọ àlè. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi pín ètò ẹ̀yin tẹ́ bá wò mí for the first time. Lady K, Ìfẹ́olúwa show lórúkọ ti tèmi. Ẹ subscribe sí YouTube channel mi. Ẹ tọ notification bell. Ẹ lè máa gbádùn àwọn ètò wa ní ọlọ́kọ̀ òjọ̀kan. Lórí ìkànnì yìí láti máa mú ìròyìn bó bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo tó bá ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire. Lórí ìkànnì láti máa mú wá sí etí ìgbọ́ wa. Ojú òní tiwa. Ẹ bá mi gbójú ayọ̀ sókè. Olólùfẹ́ ìran Yorùbá, ẹ mà tún ṣe bẹbẹ lẹ́kìtì. Yóò dára fún yín, ẹ ní nìkan jáyé. Bẹ́ẹ̀ ni wọ́n ní tájá bá lẹ́ni lẹ́yìn àpọ̀ bọ́. Ẹ jù wọ́n lọ. Ẹ̀yin yàtọ̀ sáwọn ọmọ tí ń rán ọmọ níṣẹ́ tí ń padà lẹ́yìn ọmọ. Tọ́mání ọ̀bánidébẹ̀ ẹ̀yin lẹ̀ ń jẹ́bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Àtúndúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó létí ìgbọ́. Tẹ́gbọ́n tí Ìgbòho ń sọ. Ọpẹ́ ni mo wá dá. Ọpẹ́ olóore àdá ìdátán. Ẹ máa bá mi show love sí Májàsọ́lá òòṣà. Ẹ máa bá mi show love sí ọmọ Adéyẹmọ. Ẹ máa bá mi show love sí Kàkàkí Olódùmarè. Ẹ máa bá mi show love. Ẹ máa bá mi show love sí Májàsọ́lá òòṣà. Ẹ máa bá mi show love sí Aníyì Káyé títí wa. Ẹ show love sí ààrẹ Akọni Oòduà. Ẹ show love sí ààrẹ Máyégún of Ìkọ̀lé Èkìtì. Ẹ show love sí ààrẹ Máyégún of gbogbo ilẹ̀ Yorùbá, Máyégún general. Bẹ́ẹ̀ ni ọmọdé yẹ mú ṣe bẹbẹ o. Oore ńláńlá lọ́lọ́run ọba ṣe fún àwa ọmọ Yorùbá. Oore ńláńlá lọ́lọ́run ṣe fún gbogbo ọmọ Oòduà. Tó fi fún wa ní èèyàn, tó fi fún wa ní ọmọ tó yàn tó yanjú bí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà. Ìgbòho ò ní tẹ́, ò ní tí, iyẹ̀ ò ní já. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún yín ni ẹ ní relẹ̀ láéláé ọmọ Adéyẹmọ. Mo wá fi àkókò yìí rọ̀ gbogbo ẹ̀yin wòlíì, ẹ̀yin àfá, ẹ̀yin adáhunṣe. Ẹ jẹ́ ká mọ iyì ohun tá a ní. Tí ìran kan bá jáde, bàbá mi Násírù, ẹ bá wa gbàdúrà ni. Tí ọmọ Adéyẹmọ bá dákẹ́ lórí àkókò tá a wà yìí, ìran Yorùbá ó parun. Ẹ bá wa gbàdúrà. Ẹ pè pàdé àdúrà. Somebody like me, I will be there. Ká gbàdúrà. Kọ́lọ́run má ṣe gba aṣọ iyì lára Májàsọ́lá. Ojú ò gbẹdọ̀ tí Májàsọ́lá. Torí pójú bá ti Májàsọ́lá gbogbo ilẹ̀ Yorùbá lójútì. Gẹ́gẹ́ bí ohun tí Májàsọ́lá sọ lánàá. Pé tójú bá ti tìyín lẹ́kìtì ojú tí òun nìyẹn. Ẹ show love, please show love for Májàsọ́lá. Májàsọ́lá tún yà mí lẹ́nu lánàá. Májàsọ́lá tún ṣe bẹbẹ. Bí Ọlọ́run ti rán ó tún wùwà ẹ̀ lánàá. Májàsọ́lá máa yà wá lẹ́nu. Lẹ́kìtì ń bí báyìí. He showed the characteristic òyìnbó pọ̀. Òyìnbó ni màá fi fọ́rí àwọn ọ̀tá mi. Oh God. He showed the characteristic of a good leaders. Lánàá lẹ́kìtì. Yes. Ṣàdédé la gbọ́gbọ́gbọ́ ní àárọ̀ kùtù ní nǹkan bí aago mẹ́rin ìdájí àná. Mi ò tiẹ̀ tí ì jí. Torí àwa máa ń pẹ́ sùn bí mo sùn ní nǹkan bí aago kan ààbọ̀. Bí fóònù mi ṣe ríngì pẹ́rẹ́rẹ́rẹ́ ní aago 5 nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n náà máa mú ọmọ wa kan ni. Kí náà ló ṣe? Ọ̀gá wa ti ní pé Yorùbá nation làwa gbé dání, not head bad government. Torí àwa mọ̀ pé head bad government ò lè ṣe wá lóore. Èrè ìdíre ẹ wo àwọn Fúlàní tó ń ṣe rálì ní Kano, Katsina, Jigawa, Kunu Kebbi ní North General. Kí náà pè fún náà pé kí ológun wá gbàjọba. Àwọn wo ló pọ̀jù nínú ológun? Àwọn Fúlàní ló pọ̀jù nínú ológun. Àwọn wo ló pọ̀jù nínú ọlọ́pàá? Àwọn Fúlàní ni. Àwọn wo ló pọ̀jù nínú gbogbo àwọn security yẹ? Àwọn náà ló pọ̀jù bẹ́ẹ̀ wọ́n mọ̀ kó tó lógun bá gbàjọba. Àwọn ló tún wà ní ìjọba. Ohun tí àwa dé dúró fún ni wípé Nigeria is not a good enough for the Yoruba race to live.
nígbà tó dẹ̀ pé ń ta wá gbàgbọ́ nìyẹn that we believe that bad government tí Nàìjíríà bá ṣì ń exist bad government will end. Níbi tọ́mọ Jésù sí lọ́lọ́run kan dédé rí pé wọ́n já wọlé wọ́n dẹ̀ mú wọn ní òun train terrorist. Níbo lẹ ti rí terrorist? Yorùbá nation lòun ṣe ọmọ Ìgbòho lòun pé ó tiẹ̀ tó àìdẹ̀ pé yes under the law self-determination is not a crime. Òun ò dẹ̀ pààyàn ibi tó ń dẹ̀ wà òun ò jáde ẹ̀rí mi níbi rally ni wọ́n ṣe àmọ́ ọmọ yẹn dùgbọ̀dùgbọ̀dùgbọ̀dùgbọ̀ ó di station wọn náà máa ní kó mú wọn lọ síbi tó ti ń train kí n ṣọ́ọ̀tì ẹ̀ kéré ní ohun tí mo fi ní pé kẹ́ ẹ bá mi ṣó lọ́ọ̀bù sí Májàsọ́lá ọmọ Adéyẹmọ kó mú tọ̀ tó ti sá sí sòsì train terrorist Nàìjíríà Nàìjíríà ibi tó ti ń train terrorist wọn àrí wọn mú wọn lọ́bẹ̀ níbi tí wọ́n mọ àwọn tó ń train terrorist wọn fẹ̀sùn terrorist kàn wọ́n ọ̀rọ̀ yìí máa ń dà kan mí níbi tọ́mọ sùn sí bí bọ́mọ jẹ̀wọ́ lẹ́rí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n mú ọmọ yẹn wọnú igbó kan lọ wọ́n débẹ̀ wọ́n wálé ọ̀dọ̀ ẹ̀ wọ́n ṣáàjìnúlé ó dìgbọ̀ bí mo ṣe pé Májàsọ́lá nìyẹn pé bàbá nǹkan bẹ́ẹ̀ la rí láti aago mẹ́rin wọ́n kọ́kọ́ ní bàbá Èkìtì kí ló dé ti pè mí látàárọ̀ kí ló dé ti pè mí látàárọ̀ tánámú ẹni bẹ́ẹ̀ ni bí Májàsọ́lá ṣe wọ̀ nìyẹn bí Májàsọ́lá ṣe wọ̀ látàná láti àárọ̀ àná Májàsọ́lá tẹ bọ́tì yẹn láti àárọ̀ láti bí 6 o'clock ó tẹ̀ wọ aago 2 òru mo tún pé Májàsọ́lá láago 4 òru ó tún dá mi lóhùn pé bàbá Èkìtì àná máa fọmọ yẹn lẹ́sẹ̀ ọmọ òun ní kì í ṣe terrorist he did not train terrorist and we did not kò sọmọ Yorùbá kan tó dúró gẹ́gẹ́ bí terrorist we want to face the terrorists that terrorize our land. Májàsọ́lá ti gbọ́ ọmọ yẹn lẹ̀ láàárọ̀ yìí o àtàwọn òkàn bí bàbá wa Professor Banji Akíntóyè gbàdàtà ti sọ fún bàbá látàná bàbá òsùn ojúṣe tó yẹ kí àgbàlagbà ṣe bí bàbá ṣe ń pe olóyè Ìgbòho lólóyè Ìgbòho pé bàbá bí bàbá ṣe ń pe Prophet Ológúnlolúwa l'Amẹ́ríkà ní Prophet Ológúnlolúwa l'Amẹ́ríkà ń pe Ọ̀túnba Ẹ̀rù Òbodò lọ́túnba Ẹ̀rù Òbodò bọ́túnba Ẹ̀rù Òbodò ṣe ń pe ló pe bàbá wa Moses Abíọ́dún Òjó wọ́n ti gbà á lẹ̀ o tí ọmọ àwọn ní self determination is not a terrorist wọ́n ti gbọ́ ọmọ yẹn lẹ̀ wọ́n ti gbọ́ ní agbára yẹn wá látòkè ní látòkè bíi ti bó tẹ́ bá ló wá látòkè we can face òkè wọ́n mọ̀ fi parapara Ìgbòho ti pòkè pé àní ọmọ ìṣe kì í ṣe terrorist àwa ní àwọn ọ̀gá tó ṣe é gbọ́kànlé tọ́lọ́run yàn tiwa onímọ̀bí ní ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Májàsọ́lá èèyàn ni ọ̀gá gidi ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ajámájẹ̀bi Dìkìlà bàbá Dìkìlà I salute ọmọ ọlá gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí pátápátá tí mi ò lè dárúkọ yín lágbára Ọlọ́run àjọmọdélẹ̀ lérí ẹni wọn ò ní fi yín ṣàwátì Májàsọ́lá oṣù onírárásẹ́ pa òun lọmọ yẹn kò gbẹ́dọ̀ láyé ẹ má tẹ ọká nírù tẹ bá tẹ ọká nírù ọká àmọ́ gé èèyàn jẹ tó kọ ọká bá jáde ibi tó bá ti sọlẹ̀ sí ibẹ̀ ò tún wu koríko láéláé Ìgbòho ò dákẹ́ kó máa wò wá ràn Ìgbòho ò sápamọ́ he command from Kútọ́nù to Yorùbá land ó command títí dé Àbújá alẹ́ ó kọ̀máàdì títí dídé Èkìtì àwọn tó ti ń rẹ́ẹ̀dì wa tẹ́lẹ̀ tó ti sọ pé we cannot be able and ìbọ̀bọ̀ kan jẹ́ ìkan nínú àwọn ẹnjìníà wa lánìí kó lọ wò ó bó ṣe wọnú station yẹn wọ́n mú gan gúnlẹ̀ pé ìwọ ó wà lára àwọn táwọn wá ṣùgbọ́n nígbà tí ọwọ́ tí irin kan tẹ̀ kan fún kan àwa rìn àwa yan balala pé
àwọn ọmọ wọn yìí wọ́n ń ṣe terrorist ọmọ Sunday Igboho ni wọ́n ẹ fi wọ́n lẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Májàsọ́lá o Májàsọ́lá ṣe bẹbẹ lẹ́kìtì lánàá o títí dòwúrọ̀ yìí o ọpẹ́ olóore àdá ìdátán ni o bẹ́ẹ̀ ni ajá yìí jámọ lẹ́yìn kìnìún ajá yìí jámọ lẹ́yìn ẹkùn bẹ́ẹ̀ ni ikú ò ní já wa gbà lẹ́yìn rẹ Májàsọ́lá bẹ́ẹ̀ ni àìsàn náà ò ní já wa gbà lọ́wọ́ rẹ o ìwọ náà ò ní kú mọ́ wa lójú Májàsọ́lá yà wá lẹ́nu ó yà wá lẹ́nu ó yà wá lẹ́nu ó yà wá lẹ́nu pé kò sí mímì kan tó lè mì wá lẹ́kìtì à ń ṣe terrorist lábẹ́ òfin àgbáyé self determination is not a crime wọn àdẹ̀ kámọ̀ ẹ̀ mọ́ wọn ká ìbọn mọ́ lọ́wọ́ wọn ká ní tì mọ́ lọ́wọ́ ojú oorun náà ti lọ bá Ìgbòho dáwádá Ìgbòho fi wálẹ̀ pé kí la ti fẹ́ ṣe báyìí o ká máa pe nọ́mbà ẹ̀ kí nọ́mbà Ìgbòho má dáhùn mọ́ Ìgbòho ò ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ ní pé Ìgbòho yàtọ̀ sí wọn Ìgbòho yàtọ̀ sí àwọn runaway leaders Ìgbòho mo ló tún ṣe bẹbẹ ó fi akọni ọmọ hàn pápápá bàbá Akíntóyè ológun lolúwa Ọ̀túnba Ẹ̀rù Òbodò bàbá mi Abíọ́dún what call it chairman five chairman YSDM wọ́n ti pẹ́ bìrìkòtò pé kò gbẹ́dọ̀ ṣẹlẹ̀ mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Yorùbá Nation Mega Rally l'Amẹ́ríkà ìkankan nínú yín ò ní sọnù mo tún wí lẹ́ẹ̀kan sí Yorùbá Mega Rally l'Amẹ́ríkà under the leadership of Ológúnlólúwa ìkankan nínú yín ò ní sọnù ẹ ní gbọ́mọ sí ẹ ní gbáya sí ẹ ní gbọ́kọ sí ẹ kéré oko délẹ̀ Yorùbá dórílẹ̀-èdè Yorùbá mo wá fi àkókò yìí kí gbogbo ẹ̀yin bàbá mi ní YSDM Yorùbá Self Determination Movement under the leadership of Baba Professor Stephen Adébánjí Akíntóyè the Àrólé Awólọ́wọ̀ of our time ẹ ṣé púpọ̀ ẹ máa ṣe ń wá wọ́n ní a máa wẹni tó bá máa gbà yín lẹ́ ń sìn a ti sọ fún yín àwọn tẹ̀lé yẹ tó bá ti délẹ̀ tán ẹ ní rí wọn mo ní àwọn wọ̀nyí ò ń ṣe dúpẹ́ onítìrí àwọn wọ̀nyí ò ń ṣe dúpẹ́ onítìrí ìjọ tí èmi gan-an tó ti ẹ̀ mú mi ń gbà yẹn lọ́hùn tó rọ̀ọ́dọ̀rọ̀ kóòtù wọn fi mí lẹ̀ ká má wàá sọ pé ọmọ tí ò ṣẹ̀ tó jẹ́ pé ibi tó ti ń sùn náà ti wá mú àwọn bàbá yìí ò ṣe dúpẹ́ onítìrí bàbá Akíntóyè ní nógo èrè àníyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá Akíntóyè gbogbo YSDM látòkè désàlẹ̀ yín tẹ́ jẹ́ ojúlówó ọmọ ni o a sì ń fọ YSDM mọ́ lọ́wọ́ ọ́ọ̀dì ẹ̀ka ọ̀fà yín lóge la máa gé dànù nínú YSDM mo dúpẹ́ lọ́wọ́ yín yóò dára fún yín Ẹ̀rù Òbodò tí bá ní mọ ṣàdúrà fẹ́ Ẹ̀rù Òbodò wọn ó ṣe pé mi ń dẹ̀fẹ́ ṣe pé ó kéré lọ́jọ́ orí lóòótọ́ but he have a wisdom of a leadership ẹni bá bí irú Ẹ̀rù Òbodò lọ́mọ á mọ̀ pé òun gidi lòun ní Ẹ̀rù Òbodò ilẹ̀ Èkìtì ló lè san gbogbo oore tó ń ṣe pátápátá ìṣẹ̀dá Èkìtì máa san fún ẹ bẹ́ẹ̀ ni ẹni tún lẹ́ṣẹ̀ nílẹ̀ máa ń gbé o ó ní ìdánilójú Ọ̀túnba Ẹ̀rù Òbodò l'Amẹ́ríkà baálẹ̀ ọkọ̀ ìlú orílẹ̀ Èkìtì máa gbé ẹ́ ilẹ̀ Yorùbá máa gbé ẹ́ ó ní iṣẹ́ tọ́lọ́run ọba mi torí ẹ̀dá ẹ wá sílé ayé tó dẹ̀ ń jẹ it is will always be well with you ẹ ṣe ẹ kú àtìlẹ́yìn wa ẹ ṣe tẹ ẹ jẹ́ kójú ó tì wá táwọn tẹ wọ́n ti mú àwọn ọmọ Sunday Igboho lẹ́kìtì ó nìyẹn igbó ni ojú ti tì wọ́n ojú ti tọ̀tá o ojú ti tì wọ́n ojú ti tọ̀tá o ojú tì wọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín Yorùbá Mega Rally l'Amẹ́ríkà yes ọmọ nìyín ọmọ ọkọ nìyín ẹ ṣé gan ìyẹn fi hàn pé a ní àwọn ọ̀gá tó gbójú Ológúnlólúwa president Ológúnlólúwa the youth president worldwide
Thank you, God bless you. A máa rí yín bá ojú òní tì yín. Bàbá mi Moses Abíọ́dún Òjó Secretary General tó ju general lọ, Secretary General tó ju Secretary General abòmíì lọ. Ojú òní tì yín. Our Vice Chairman YSDM ẹ ṣé Bàbá Akíntóyè ẹ ṣé gan Májàsọ́lá ọmọ kan bí 1 billion Májàsọ́lá òòṣà látàná ló ti wà lórí ẹ̀ láti jọ ń rọ láti jọ ń wú bó ṣe ń yọ àwọn tó ń yọ lẹ́nu pé Sunday kí ló ṣẹlẹ̀ mo lọ́mọ mi làwọn yẹ ń tẹ́ ẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ń sí o mo lọ́mọ mi lẹ́nu ọmọ yẹn ṣé o ẹ̀rí kó máa dà lúrú ni ṣé ẹ̀rí níta ni báwo ló ṣe ló máa mọ́mọ́ lójú oorun. Májàsọ́lá ò sọ pé I don't care. Irú àwọn olórí tá ń wá nìyẹn tí ò fẹ́ kí kankan èèrà lásán kò fẹ́ kó rí àwọn ọmọ ẹ̀yìn o. Ìgbòho Òòṣà ò ní kú kékeré. Ìgbòho Òòṣà tó bá jẹ́ 150 lẹ́yìn látọ̀dọ̀ Ọlọ́run torí ìṣẹ̀dálẹ̀ mẹ̀kúnnù mo fi 100 kó di 250 ẹlọ́lọ́run ò lè ṣe Ọlọ́run máa ṣe. Ìgbòho máa pẹ́ fún ilẹ̀ Yorùbá torí láìsí Ìgbòho lọ́wọ́ tá a wà ìyà ó jẹ mọ́nà lọ́wọ́ Yorùbá. Àwọn ọlọ́pàá yẹn jìyà gádátà ti jáde lánàá mo wọlé ní around 11:30 lánàá àwọn ọlọ́pàá yẹn pàdé mi lọ́nà mo ní station yìí ni mo ti bọ̀ bẹ́ẹ̀ ṣe wà mí ò ní kankan ẹ wò nọ́mbà tí ọlọ́pàá yẹn kọ fún mi lélẹ́yìí ó pè even na 1000 àgùnmálé jam òǹrè àárọ̀ ìgbà tá tó fẹ́ lọ gbọmọ síta bó ṣe rí mi ó bù mí sóní àfìgbà tó gba 2000 mo ní àná gẹ́gẹ́ ó ní forget about police work brother to brother now. Ìyà ń jẹ ọlọ́pàá ilẹ̀ Yorùbá most especially àwọn tó jẹ́ ọmọ Yorùbá ẹ̀bá jẹ́ àjọsowọ́ papọ̀ kágbára wa. Àwọn tó pè fún ìjọba ológun wọ́n mọ̀ pa wọn ló pọ̀ jù ń bẹ̀ kójú wa tó máa rí ní tí ò yẹ kó rí ní tí Ìgbòho tó stand fún nìyẹn. Ìgbòho yàtọ̀ sí wọn o Sunday ọmọ Adéyẹmọ yàtọ̀ nínú àwọn olórí tá a ti ń ní nínú àwọn akọni tá a ti ń ní tá a ti ń fojú rí ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run mọ̀ọ́mọ̀ dámọ̀ Adéyẹmọ yàtọ̀ ni ó yàtọ̀ sí àwọn tí pera wọn ní ààrẹ inú kọ́nà inú yàrá wọn ààrẹ inú kọ́nà inú pálọ̀ wọn ààrẹ títí wọn ká máa wọṣọ funfun káàkiri ní bí ikú bá pọmọ Yorùbá lọ́tún bí ikú bá pọmọ Yorùbá lọ́sì kò sí tó kàn wọ́n. Ààrẹ títí wọn orúkọ wọn lásán kò sílẹ̀kùn níbi kankan orúkọ wọn ò sílẹ̀kùn níbi kankan tẹ́ ẹ bá dárúkọ wọn bí níbòmíì àwọn ènìyàn á pọ̀ ṣe ni ṣùgbọ́n gẹ́rẹ́ bá ṣe ń wọ station lénìí lọ́gá wọn ti sọ pé àwọn ọmọ Sunday Igboho ló wà yẹn ó yẹ gbogbo ẹrù wọn pátápátá gbogbo ẹrù wọn gbogbo tẹ́ bá gbà lọ́wọ́ wọn yẹ yọ̀dá fún wọn ẹjọ̀dá fún wọn ẹgbẹ́ wọn wá pápápá ló ti sáyìn wé yẹ ó ní ẹjẹ́ kọ́mọ̀ pé ẹ ti kúrò mí báyìí o ẹjẹ́ kọ́mọ̀ pé ẹ ti kúrò mí báyìí iṣẹ́ ọwọ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ni no be mouth. Òun la fi ní ká gbélé ayé ká ṣe rere la fi ní ká gbélé ayé ká ṣe òótọ́. Ìgbòho yàtọ̀ nínú gbogbo àwọn akọni tá ti rí nílẹ̀ Yorùbá. Tó bá jẹ́ lómìnira kí ló ṣẹlẹ̀ èrò o mi ò ràn yín o mi ò ọmọ yẹn ò dẹ̀ kúrò níbi tó fi sí. Ṣùgbọ́n gẹ́rẹ́ tí mo pè pé olóyè wọn ti mú lágbájá báyìí ó ní kí ló ṣẹlẹ̀ mo ní kò yé mi o ó ní ó yá fún mi nọ́mbà àwọn tó bá bẹ̀ pápápá ó ti bẹ̀ ó ní okay let me call one of my brother let me call one of my brother tó bá pè èèyàn bí méjì báyìí ọ̀nà yẹn ńlá ni that is what we call a leader. Àwọn kan wà ní Agbodi láti April orúkọ Dúpẹ́ Onítìrí ó gbà wọ́n lẹ̀. Àwọn kan wà ní Agbodi láti April tí Dúpẹ́ Onítìrí ránníṣẹ́ dé tòrútòrú. Wọ́n ìwà nínú àhámọ́ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ìwà lóko ẹrú ẹ̀ láti yín lẹ̀ etí inú lẹ́jọ́ ń lò. Ìgbòho ṣe bẹbẹ o. Ìgbòho tún ṣe bẹbẹ lẹ́kìtì o.
ọmọ Adéyẹmọ ó tún gbogbo Ọlọ́run wọn o lẹ́kìtì mi báyìí làwa fi lè máa kọni kọ pé a ní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ yìí ọmọ a ní bàbá kan Sunday Ìgbòho tó mọ yìí ọmọ a ní bàbá kan Májàsọ́lá ló mọ yìí ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ yìí ọmọ Ìgbòho bàbá wa bàbá ara tó mọ yìí ọmọ Akíntóyè bàbá wa o bàbá ara tó mọ yìí ọmọ YSDM bàbá wa màmá wa bàbá ara tó mọ yìí ọmọ ẹ̀rọ bodò ńkọ́ bàbá ara tó mọ yìí ọmọ ológun lólúwa bàbá wa o bàbá ara tó mọ yìí ọmọ wọ́n jọ wá lójú wọ́n yà wá lẹ́nu. Thank you for bàbá gẹ́gẹ́ ojú immediately tí bàbá ti gbọ́ látàná náà àwọn náà sùn wọ́n ti pè láàárọ̀ yìí bàbá Èkìtì àwòfà kí ni ká ṣe ọ̀nà wo lágbègbà àkàn sọ fún wọn ni pé Ìgbòho ti ń bá ṣẹlẹ̀ lórí ẹ̀. Thank you bàbá Dr. Oríire àwọn náà pè lánàá kí ló dé tẹ̀yìn ọmọdé ò ti pè mí tẹ́tí sọ fún mi tẹ́lẹ̀ àní tí ìkàbá dé báyàn lójijì ẹ mọ̀ pé ó máa sọgbọ́n èèyàn nù ni wọ́n ti pè láàárọ̀ yìí náà alpha thank you sir God bless you a máa rí yín bá kan sọ fún wọn náà ni pé Ìgbòho ní ká máa wò ó ràn sẹ́yìn Ìgbòho ní ká máa wò ó ràn pé kò dẹ̀ ní wù kó jẹ́ pé Èkìtì náà ti máa dáadáa kú dálẹ̀ ọmọ yẹn ti jáde o ọmọ yẹn ti jáde tẹ́rùtẹ́rù tí gbogbo tẹ́gbà lọ́wọ́ ẹ̀ pátápátá wọ́n gba mọ́tò méjì lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní Sunday Ìgbòho ti gbà lẹ̀ gbogbo tó bá gbà lọ́wọ́ wọn pátápátá ló ń fẹ́ kọ́ release kí ló ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá náà pé bíbà yìí àní Yorùbá ò ní rídìí mọ́ àní Yorùbá ò ní gbàgbàkúgbà mọ́ ẹni kí àwọn tí bíbà wá jáde síta kọ́ wá sọ bẹ́ẹ̀ abẹ́ ti gbàgbé ọmọ méjì tán mú níjọ́ wọn àná ojú rí kí Sunday Ìgbòho tó gbà wọ́n Sunday Ìgbòho ló padà gbà wọ́n lẹ̀ àwọn kan sì wà lágbódilé ní o September oṣù tó ń bọ̀ náà máa bẹ̀rẹ̀ ẹjọ́ wọn orúkọ Dúpẹ́ Onítìrí ò gbà wọ́n lẹ̀ torí pé Ọlọ́run ò ná Dúpẹ́ Onítìrí ká dúpẹ́ lọ́wọ́ ẹni tọ́lọ́run náà tí ò dá wa dá àìmọye insult àìmọye tribulation àìmọye condemn damage tí wọ́n ti ṣe sọmọ Adéyẹmọ síbẹ̀síbẹ̀ kò bójú wẹ̀yìn pé àní lórí mi ìran Yorùbá ò ní dàdàkudà ọmọ Adéyẹmọ thank you God bless you ọmọ Adéyẹmọ thank you God bless you ìran ẹsẹ̀ ní mọ̀ ń tẹ̀nà ẹ̀ tẹ̀lẹ̀ Yorùbá pẹ́ bójú ń bá ṣe méjì àárínà kedere òkùnkùn ò ní ráyè nínú ayé yín ọmọ Adéyẹmọ ẹ ti jáwé olúborí ẹ máa borí àwọn ọ̀tá yín ni ọmọ Adéyẹmọ ẹ ti jáwé tẹ̀tẹ̀ mo ní ká ẹ máa tẹ àwọn ọ̀tá yín mọ́lẹ̀ àyún lọ àyún bọ̀ làwọn bàbá wa sọ wípé ọwọ́ yẹnu ẹ mọ̀ lọ́re ẹ mọ̀ bọ̀re ìkọ́kọ̀ ìkéjì lọ́nà ẹni bá ní ká ẹ mọ̀ bọ̀lẹ̀ ní débá láṣẹ Olódùmarè láṣẹ Olódùmarè pírí lológo jí ọmọ Adéyẹmọ ẹ mọ̀ jí pírí ni ẹ mọ̀ jíire ẹ mọ̀ súnre iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn yín sílẹ̀ Yorùbá àjẹyè lẹ máa jẹ ọmọ Adéyẹmọ thank you God bless you ẹ ṣé gan ọmọ Adéyẹmọ a máa rí yín bá ẹ jù wọ́n lọ ẹ yàtọ̀ sí wọn ẹni tí wàwò kọ́ ṣe yàtọ̀ sí ẹni tọ́lọ́run fi rán ẹni tí wàwò kọ́ ṣe yàtọ̀ sí ẹni tọ́lọ́run ọba mi fi rán ẹ jù wọ́n lọ ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká gbèrè ìtìjú pé ó tán Ìgbòho tẹ́lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ó já yín kulẹ̀ àbí ó já yín kulẹ̀ ṣé Ìgbòho yẹ wà lè gbà yín mọ́ Ìgbòho yín òun ò lè gbà yín mọ́ àbí ṣùgbọ́n Ọlọ́run tó ń jẹ́ èmi ni fún Ìgbòho padà lẹ́yìn Ìgbòho he give him that power the strength the energy pé rárá sẹ́ yìí àlẹ́ máa jáde mẹ́yẹsẹ́ Ọlọ́run ṣe congratulations Mikael
the authentic PA Igboho. Congratulations. Akogu Eru Obodo. Akogu Igboho Sha. Congratulations. Ifa Igboho. Congratulations. Baba Ekiti. Congratulations. Toloro Ọlọ́run ò jẹ́ ká gbèrè ìtìjú. Fatai Igboho new member. Congratulations. Torí pé Ọlọ́run ò jẹ́ gbèrè ìtìjú. Àwọn á sọ pé àwọn sọ fún wọn. Wọ́n ní ṣe bá sọ fún yín pé overrating ni. Igboho is not to àti ẹ̀rẹ́tì Igboho tó lẹ́bù tọ́lọ́run ọba mi gbé sí. Àrẹ́tì Igboho sí lẹ́bù tọ́lọ́run ọba mi tó gbé sí. Orúkọ tó ń ṣínú prison. Orúkọ tó ń ṣiṣẹ́. Orúkọ tí ń fọhùn l'Àbújá. Orúkọ tí ń pàṣẹ láti Àbújá wá sí Adó gbà. Bígbà tí àrà bá sán. Orúkọ tí ń mú àwọn ènìyàn yáyá lẹ́kùtẹ́ ti yẹ́ ṣí. Igboho ló tẹ bọ́tì yẹn. Igboho ni. Bóyá táwa náà ò bá sí lẹ́yìn Igboho. Táwa náà ò bá gbà fún Igboho. Bóyá ohun tó ṣẹlẹ̀ sí àwọn tó ṣẹlẹ̀ sí ní April ní ìbá ṣẹlẹ̀ sí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fún wa ní Igboho. And we thank God that we belong to Igboho group. Ojú òní ti gbogbo yín o. Ojú yìí ti lálẹ́. Ọmọ Adéyẹmọ. Ojú òní ti ẹ̀. Igboho Òòṣà. Àwọn bàbá wa sọ wípé ojú yìí ti lálẹ́. Ojú òní ti ẹ̀ o ọmọ Adéyẹmọ. Májàsọ́lá. Ojú yìí ti lálẹ́ sẹ̀. Mo lójú òní ti ẹ̀ Májàsọ́lá. Yes. Yesterday. Majority of our time me fẹ́ lè máa sọ wípé what is all this mess? Kí ni mo wá dé di Yorùbá nation? Ṣùgbọ́n Igboho renew our hope yesterday. Igboho renew our hope that today ẹ má sọ bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ nìyẹn. That is the only hope that remain for the Yorùbás. Pé Yorùbá nation ya máa gbà. Ọmọ Adéyẹmọ ojú yìí ti ná lẹ́sẹ̀. Ojú òní tiẹ̀. Kàkà kí Olódùmarè mo lójú yìí ti ná alẹ́ ojú òní tiẹ̀ ọjọ́ máa ń gba yìí kalẹ́ ni Adéyẹmọ Igboho Òòṣà wàá gba yìí dọ́jọ́ alẹ́ ẹni ìran Yorùbá ò ní gbàgbé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ fábàdà most especially the Ekiti people the Ekiti group bẹ́ẹ̀ ni kàkà kí Olódùmarè ojú ìtìná lẹ́sẹ̀ ojú òní tiẹ̀ gbogbo Èkìtì parapọ̀ say thank you God bless you sir. A ti ń sọ tipẹ́tipẹ́ pé orúkọ tí Dúpẹ́ Onítìrí fẹ́ kọ́ sọ ọmọ Yorùbá most especially àwọn tá a ṣe Yorùbá nation ní terrorist kí lẹ́sùn tó mú ọmọ yẹn fún wọn ló ń ṣe training fáwọn terrorist ó ń kó terrorist jọ tó bá jẹ́ lórí mi náà ní ẹ̀sùn tó fún yẹ ẹ̀sùn tó fi kọ́ ẹ̀sùn tó lágbára ẹni ẹ̀sùn tó lágbára ní Ìgbòho sọ pé no ọmọ yẹn ò ń ṣe terrorist no Ìgbòho did not deny us in the day of tribulation ṣé òyìnbó mi yẹ correct ẹ máa ń jẹ́ lọ bẹ́ẹ̀ òyìnbó tailor ni bàbá Òsínì. Igboho did not deny us in the day of tribulation. Igboho did not deny us in the day we need help. Igboho stand for us. Aláwọn yìí ojú mi náà jẹ́ lẹ́kìtì. Ó sọ́dọ̀ bí kan ní tójú bá ti tì wọ́n ojú tí òun. Thank you, Baba mi Bashiru. Manage it. Manage my grammar. Òyìnbó tailor ni I go, I come, I go. It is go. Ìgbòho dúró máa dẹ̀rọ gbogbo ọmọ Yorùbá wọ́n ní náni ohun àní náà ní ọmọ aṣẹ́gìtà náà ní èpo igi ẹ jẹ́ ká ná ní ta ní orúkọ wo ní Fúlàní tó bẹ̀rù jù ní ilẹ̀ Yorùbá lénìí bí kò ṣe orúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn tó sọ pé kó lóògùn wá gbàjọba tí wọ́n yé wọn ọmọ Yorùbá ẹ yá mi létí inú yín etí inú lè jò ń lò àwọn tó ń pariwo kí Fúlàní wá gbàjọba mo ní ẹ yá mi létí inú yín etí inú lè jò ó lò
Yoruba will come. Head bad government. Another bad government bad government will go. Another bad government will enter. Let us have our own nation. Support the idea, the wisdom, the vision, the mission to realize the Yoruba nation. Ọ̀nà àbáyọ kan fún wa nìyẹn. Tó bá ṣe bẹ́ẹ̀, ó tó ṣẹlẹ̀ yẹn, tá àárọ̀ ọmọ yẹn gbà síta tí Sunday Igboho gbà síta, ọ̀pọ̀lọpọ̀ ni ó padà sẹ́yìn, ṣùgbọ́n Igboho rì ní òdì hò. Bàbá Akíntóyè sọ pé no, at that age, gẹ́gẹ́rẹ́ to 90. The YSM say no. We are not a terrorist. We did not recruit any terrorist group. Ológulolúwa no. Ẹ̀rù Obodo sọ pé no. YSM, thank you, God bless you. Ọpẹ́ ni mo wá dá o, ọpẹ́ olórí àdá ìdátán. Torí ẹ jọ mí lójú. Ọ̀pọ̀ ló máa pe àwọn ọ̀gá títí wọn táwọn ọ̀gá títí wọn máa lu fóònù pa. Ọ̀pọ̀ ló máa pe àwọn ọ̀nà máa pè tí ọ̀gá wọn tó máa rọrùn tó máa sapamọ́ títí dè ní tàà ní rí. Àwọn tó wà ní Agbódi nìbàdàn Dúpẹ́ Onítìrí tó rán wọn níṣẹ́ ẹdẹ tòrútòrú yọjú síta. Ẹni kí ìjìnlẹ̀ sọ̀rọ̀ pé kán ṣí open kán ṣí prison. Ẹni kí Àjàkáyé sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ mọ́. Wọ́n ti rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ ikú. Wọ́n ti rán awé. Ṣùgbọ́n Ìgbòho dúró tì wá. Bàbá mi wà Lìkì Adéyẹmí Yorùbá yín yẹ òye mi dáadáa ìtukọ̀ dáadáa. Ìgbòho dúró tì wá o. Ẹni tán mú lèkìtì Ìgbòho ti gbàálẹ̀. Not be mouth. Kì í ṣe ẹnu lásán náà fi ń jẹ́ ọ̀gá. Not be mouth. Ẹni tọ́lọ́run ọba mi rán. Lọ́lọ́run ọba mi ń lò. Lọ́lọ́run ọba mi pè. Lọ́lọ́run ọba mi ṣe lógo. We cannot move free. Ká máa yìnrìn ká máa yan falala. We are not a terrorist. But we will not allow terrorists to terrorize our land in Ekiti here. Bí àwọn tó lọ ń pariwo nìyẹn because wọ́n ní àwọn náà ti sọ pé àwọn lórí Nàìjíríà. Náà fi lọ wọ́n mọ̀ pé ọmọ yẹn ò ní gbà kí Fúlàní ó yan ọmọ Yorùbá kan jẹ. I trust that boy. Náà fi lọ sọ pé ó train terrorist. No. Ṣùgbọ́n ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ọmọ ti padà wálé o. Ọmọ ti padà wálé o. Orúkọ Sunday Igboho ti ṣílẹ̀kùn lé túbú. Orúkọ Sunday Igboho ti ṣílẹ̀kùn prison. Orúkọ Sunday Igboho ti ṣílẹ̀kùn torí pé Ọlọ́run ọba mi tì lẹ́yìn. Torí pé Ọlọ́run ọba mi wà pẹ̀lú ẹ̀. Torí pé Ọlọ́run ọba mi ló rán níṣẹ́. Torí pé Ọlọ́run ọba mi ń bẹ nínú ayé ẹ̀. Ẹ̀yin lẹ̀ ń wò pé kò kàwé. Ẹ̀yin lẹ̀ ń wò pé púrútù ni. Ẹ̀yin lẹ̀ ń wò pé aláìmọ̀kànmọ̀kàn ni. Bí ó ṣe mọ̀kànmọ̀kàn yẹn Ọlọ́run ọba mi ń gbénú ẹ̀. Bí ó ṣe kàwé yẹn Ọlọ́run ọba mi ń gbọ́wọ́ ẹ̀ ń ṣe nǹkan àrà nílẹ̀ Yorùbá. Orúkọ Sunday Igboho lọ́lọ́run ọba mi tún lò. Ẹ mọ̀ pé tọ́lọ́run ọba mi bá fẹ́ gbéra rẹ̀ ga. Tọ́lọ́run ọba mi bá fẹ́ ṣe ìyanu. Bàbá yẹn ò ní sọ̀kalẹ̀. Á lo èèyàn kan náà ni. Ìgbòho lọmọ tán sọ lọ́wọ́lọ́wọ́. Tá a dẹ̀ máa sọ títí dọjọ́ alẹ́. Ìgbòho ṣe bẹbẹ lẹ́kìtì o. Tẹ́nìyàn kan máa kárí ìdúmọ̀ pé wọ́n ti mú kan nínú àwọn ọmọ bàbá Èkìtì. Wọ́n ti mú kan nínú àwọn bàbá Èkìtì. Irọ́ ni Ìgbòho ti gbà á lẹ̀. Ìgbòho ti ṣe kíni? Ó ti gbà á lẹ̀. Ẹgbẹ́ mi bí? Ìgbòho ti ṣe kíni? Ó ti gbà á lẹ̀. Ìgbòho ìyẹ́ ò ní tán o. Ìgbòho ìyẹ́ ò ní tán. Ìgbòho òòṣà ò ní kún kékeré. Ìgbòho òòṣà bóló ò ní kún kékeré o. Àṣọdúnmọ́dún o. Ó mọ bẹ ni ìran ọ̀bẹ ní bẹṣu. Ìran àtẹ́lẹsẹ̀ ní mọ́ ń tẹ̀nà ọmọ Adéyẹmọ. Ó tún ti fi hàn pé adùn bá rìn ní ọ. Ó tún ti fi hàn pé ẹni bá tẹ̀lé ẹlẹ́yìn kò ní jìyà. Ó ní tó bá gbà ló máa ná òun rẹ́dì.
tí bá tún ní to 11 15 minutes to 11 mo ní bàbá wọn àti free boy yẹ wọn àti filẹ̀ ó ní bàbá Èkìtì àníkẹ́ ní sùúrù nígbà tó tún pé 11 o'clock gbàrà bàbá wọn àti ìpè wọ́n mọ̀ yẹ ò tí pè wá kó ní kiri kankan ó ní ẹ̀dọ́ lórí fóònù bẹ́ẹ̀ ó tún ro idán yẹn lọ ó tún ro lọ èmi gan ń gbọ́ bó mo ṣe gbọ́ ló ń tutù sí mi lára yẹn pé yes this is show that we have a good leader ó ní bàbá Èkìtì alẹ́ fọkànbalẹ̀ sẹ́ ọmọ yẹn ò ń ṣe terrorist yẹ kì í ṣe pé títí ẹ̀ ọmọ òun ní pa òun ní Yorùbá nation ló ń ṣe àdẹ̀lẹ̀ ṣe Yorùbá nation ká gbé pamọ́ òun jẹ́ kọ́ mọ̀ pé Yorùbá nation yẹ ní gbogbo yìí ṣe ń padà bọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀sí ń kórìíra wa lẹ́nìí inú Yorùbá nation yẹn lẹ́ máa parí ìrìn àjò yín sí nígbà tó ti bí 12:30 ó ní bàbá Èkìtì mo ní kẹ́ ẹ fọkàn balẹ̀ sẹ́ nígbà tó máa di aago 4 àárọ̀ yìí ìròdú pé tílẹ̀ bá ti mọ́ wọ́n gbọ́dọ̀ release ọmọ yẹn wọ́n gbọ́dọ̀ release ẹ̀ mo tún ṣe kí ọ nígbà tí mo dé wájú station mo ní bàbá mo ti wà níwájú station mo yẹ ò ti jáde mo ní bàbá Èkìtì ẹ wọlé mo ní sà mo ní irun kan wọn ní tú lára yín ẹ wọlé bẹ́ẹ̀ ni mo gbóhùn bàbá wa tí Ọlọ́run ń lò mí tí ní dárúkọ wọn tí Ìgbòho pè tí Ọlọ́run ń lò ló sọ wípé Mr. Man go inside lèmi náà máa ṣe bí alágbára ń bá ṣe pílò aṣọ mi báyìí ẹ mọ̀ pé tọwọ́ ènìyàn bá ti tẹ̀ kú dà fáàrí àpàpàǹdodo máa ṣẹlẹ̀ nínú ayé yín ẹ wà máa mọ́jú ń bá ṣe pólò mi báyìí náà ń bá ṣe pólò aṣọ mi báyìí ń bá dára gbégo mi good morning I'm here for so person ẹ bá ń gbé wọn wá wọ́n ti ń tẹ́tì mi látàárọ̀ ẹ bá ń gbé wọn yáyáyá gbùrùgbà ẹ jẹ́ kọ́ mọ̀ pé ẹ ti jáde pa ti rìlíìsì yín o ẹ fi wọ́n lé ọmọ Ìgbòho ni wọ́n o gbogbo tẹ́ ẹ bá gbà lọ́wọ́ wọn pátá ni kẹ́ ẹ dá padà ẹ gbọ́ kí ló dùn tó yẹ kí ni quality ta tó ń wá lára leader tó jù yẹ lọ kì í ṣe ìgbà tó dùn nìkan ká máa rí ká máa kasára sí kó náà máa ní pé yes mo lérò lẹ́yìn ṣùgbọ́n ní ọjọ́ ìṣòro kí leader ò dúró gẹ́gẹ́ bí ìṣòro tọ́mọ bá tẹ̀ ṣe ohun tí ò dáa kó accept pé gbogbo blame yẹn làwọn lèmi náà máa rìn máa yan fanala mo wá mú kí mọ́tò pé yes ọmọ yẹn wọnú mọ́tò olóòtú kù kan bẹ́ẹ̀ mo ní gbogbo ohun tó bá gbà lọ́wọ́ wọn màá bá níjà ẹ má fún mi problem ní ọ́fíìsì yìí o làwọn náà bá dẹlẹ́ngẹ́ lábá sílẹ̀ngẹ́ jó síwájú ìta wọ́n rí gbogbo release everything to us through this Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà aníyì káyé kàkà kí Olódùmarè akọni ọmọ ààrẹ akọni Oòduà Akírógun 1 ọwọ́ di Ìpòtì kí ló tún kù jù ká fọpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run fún wa ní somebody like Sunday Ìgbòho ká fọpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run fún wa ní like somebody like Bàbá Akíntóyè mi mo ṣe pé bàbá ní báyìí mo ní bẹ́ẹ̀ ni ó ní bá mi gbé Sunday wọlé bá mi gbé ọmọ mi wọlé ó yá á di ọmọ mi sórí ikọ̀ yìí àwọn ní bàbá mo ti ń báṣẹ́lẹ̀ lórí ẹ kọ́mọkàn rí pé ẹ̀gbọ́n ni wọ́n á rìlíìsì wọn láìpẹ́ kọ́mọkàn ní ẹ̀gbọ́n ni bàbá mi báyìí iṣẹ́ dẹ̀ tó kí ló tún kù tá à ń wá lára lídà kí ló tún kù tó yẹ kí lídà ṣe tójú yẹ lọ ẹ wo àwọn ọmọ tó wà lágbòdì látijọ́ yìí ṣé Dúpẹ́ ò lè pàṣẹ ní pé àwọn ọmọ ya òun lòun rán wọn níṣẹ́ fi wọ́n lẹ̀ wọn ṣe terrorist Dúpẹ́ cannot do it because Dúpẹ́ have bad mission against the Yorubas lànà gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn fi ṣe mí kò sí kékeré ẹ̀wọ̀n o kí àwọn yẹ tó jáde síta
fojú kan ojú ọjọ́ wọ́n á lo oṣù mẹ́rin gbáko tó máa head ní September kan tó bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. Where is Dúpẹ́ Onítìrí today? Do you see Ìjìnlẹ̀ on program kó tún mention àwọn tó wà ní Ìbàdàn? Tẹ́ bá wo orí program wọn welcome Adélé to Ìbàdàn ní program part 170 part 1 kìíní kankan. You will never see them measure that people again. Torí pé wọ́n fẹ́ báyé wọn jẹ́ ni wọ́n dẹ̀ ti báyé wọn jẹ́ débi tí wọ́n fẹ́ báyé wọn jẹ́ débi wọ́n ti sọ wọ́n dẹ lẹ́wọ̀n. Do you still remember Saidi Ọmọbọ̀tá? Dúpẹ́ Onítìrí ti rán níṣẹ́ dé tòrútòrú. The Yoruba, we have lost Saidi Ọmọbọ̀tá through the Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí is not a leader. He have nothing to offer the Yorubas. Ẹ padà lẹ́yìn wọn. It is good to have a good leaders. It is good to have a good leaders. Pé ní ọjọ́ tó bá lé wà lè rí leader sápa lọ́ba. Ní ọjọ́ tó bá lé leader á lè ṣàyàgbàǹgbà síta pé èèrà kan ò ní rìn ẹ́ ọmọ yẹn ti jáde lánàá. They released that boy with honor. Pé ó tiẹ̀ jẹ́ ọmọ Sunday Igboho. They release it with what? Honor. Kí ló tún kù ká ṣe? Kí la tún wá? Which type of leader that we need? Àní Ọlọ́run mọ̀ rán Sunday Igboho sí gbogbo ilẹ̀ Yorùbá ni. Àní yìí káyé, iye yín ò ní gbẹ o, ọmọ Adéyẹmọ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Sunday Adéníyì Adéyẹmọ I chief torí oyè tó jẹ́ oyè gbogbo ilẹ̀ Yorùbá ni ààrẹ akọni of Yorùbá land ààrẹ Aníyìkáyé of Yorùbá land the Akéwèjẹ general of Yorùbá land. Ó yẹ ká fọpẹ́ fún Ọlọ́run nínú ayé ẹ̀ pé Sunday ọmọ Adéyẹmọ thank you. God bless you. Nyini kẹ́ni ó ṣe mí. Ọmọ Adéyẹmọ àníwá ẹtì o. We the Ekiti team, we stand gidigba behind of you because we always be happy that we have you as a leader. Ọ̀gá nìyí. Ọ̀gá tó dùn bá rẹ̀ nìyí. Ìyá mi Eunice Adélẹ́yẹ yóò dára fún yín máa mi ojú òní tì yín. Ẹ kú ìsinmi ni. Ẹ rí àánú Ọlọ́run gbà ẹ fẹ́ pè yín ni látàná láti wọ̀ wọ́n lọ́mọ yẹn train terrorist ẹ mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n á mú bàbá Èkìtì wọ́n á mú Akọgun wọ́n á mú Ifátòsí gbogbo wọn á máa ṣàwá káàkiri but as God will have it immediately I called Sunday Igboho pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ bàbá terrorist kẹ̀ train terrorist níbo náà ti rí àbórí wọn kú ni bàbá eléyìí ti kó lọ́rọ̀ ìpè o ìsírí o Ìgbòho ti gbọmọ yẹlẹ̀ láàrẹ̀ n tó kù mbẹ ni Ìgbòho gbálẹ̀ pé n tó máa gbà ló máa n tó máa ná òun ò máa ẹ̀. That is a leader. That is a leader that surrender everything to the Yorùbá land. That surrender everything. Ṣé ẹni tó fi ìyá ẹ̀ rúbọ fún ìran Yorùbá ni ò lè ṣe anything torí ọmọ Yorùbá. Nígbà tó di bí 3 o'clock ní mo tún pe Olóyè Ìgbòho mo ní bàbá Èkìtì ẹ lọ sùn ọmọ yẹn máa jáde lọ́la àní ẹ lọ sùn èèyàn ní Ìgbòho èèyàn ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Ọlọ́run mọ̀ àmọ́ fi ta àwa Yorùbá lọ́rẹ ni ẹni lọ sùn mo ní ẹ lọ sùn exactly 4 o'clock mo ní fóònù mi tó ní gbọ́n bàbá Èkìtì tílẹ̀ bá ti mọ́ ọ̀yà ẹ máa lọ sí police station yẹn náà tẹ́ bá ti débẹ̀ mo ní tílẹ̀ bá ti mọ́ mo ní ìsókè sà 7 o'clock mo ti bẹ̀rẹ̀ mo ti pè mọ́ sà mo ní mo ti wà níwájú bẹ́ẹ̀ mo ní mi ò wọ́n àjà àní ẹ wọnú lé èmi gan Mr. Wanted
Mr. Wanted kí n wọlé bàbá Èkìtì mo ní ẹ wọnúlé mo wá gbóhùn bàbá kan lábẹ́ pé tell that man kó wọnú ilé sẹ́yìn lèmi náà ń bá ẹ̀rí mo jẹjẹ pílò mi wọlé lélẹ̀. Good morning ẹ káàárọ̀ mi báyìí ẹ káàárọ̀ mi báyìí o àwọn èèyàn wa tẹ mú báyìí kí lórúkọ ẹ mú ní ẹ bá ń gbéwèé wọn ẹ bá ń gbéwèé wọn. Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán Sunday Igboho sí wa ni. Ṣé mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yẹ ohun tó máa ń domi tútù sọ́kàn èèyàn ni pé kí ni mo rájú débi báyìí fún ṣùgbọ́n ní Èkìtì here Igboho renew our hope. He renew our hope that no problem. Pé òun jẹ́ káwọn ọlọ́pàá yẹn mọ̀ pé Yorùbá nation làwa gbé dání. Yorùbá nation làwa gbé dání àwa ò dẹ̀ padà. Ṣé èyàn ò ṣe Yorùbá ni? Ṣé nǹkan lọ dáadáa bó ṣe yẹ kó lọ fún ìran Yorùbá lọ́wọ́? Ṣé ìgbé ayé tó yẹ kọ́mọ Yorùbá máa gbé leléyìí? Ìgbà tán pààyàn lẹ́kìtì kí lẹ́yìn security yìí ṣe? Àwọn ọmọ tá à ń lò láti tẹ́tí àwọn wèrè yẹn láti lé wọn dànù. Ẹ ti wá fẹ́fẹ́ máa mú wọn pé terrorist ni wọ́n. Ẹni yẹn ṣàṣọ pé mo ṣe à ń gbọ́ pé Sunday àní kò ní sùúrù àní kò ní sùúrù bàbá mi ò ní sùúrù àní mo ní bàbá mi ò ní sùúrù sẹ́ mi ò ní sùúrù wọn á kí ló dé. So kan tó wá lé àwọn ọmọdé kan káwọn ọmọdé wá withdraw pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ kí Fúlàní wa máa wọ Èkìtì wa tó máa pa àwọn ọba wa máa pa àwọn èèyàn wa máa pa àwọn àgbẹ̀ wa lóko àbí náà ẹni kí ní sùúrù mi ò ní sùúrù. Bí mo ṣe fly polo mi wọnú station rẹ̀ ẹ mọ àwọn òyìnbó tílọ̀ tí mo máa ń sọ yẹn àwọn òyìnbó tílọ̀ either correct or no correct máa ju ni bígbà tí àràbá sán gbáà àwọn bọ́ọ̀bù òyìnbó good morning èmi náà wá lo àwọn papọ̀ bí ẹni tó ṣe ìta Amẹ́ríkà dé ọmọ oko general mo ń jọlá Ọlọ́run mo tún ń jọlá Sunday Igboho. It is good to have a good leaders. Ọ̀tọ̀ ni kéèyàn ní leader ọ̀tọ̀ ni kó jẹ́ leader tó ṣe é tẹ̀lé. Àwa ni from Sunday Igboho wọ́n ní àwọn ilé ti dé ọ́fíìsì Tinubu látòkè wa náà ti tòwé wọn ó yá rìlíìsì wọn ó yá gbogbo tẹ́ bá gbà lọ́wọ́ wọn ẹ kó fún wọn nígbà tó kó gbogbo ẹ ọmọ yẹn ti wọnú mọ́tò ló tún kú kọ́ tún lọ wọ́n ní ẹ make sure pé ẹ kó gbogbo nǹkan wọn fún wọn ọ̀gá wọn sọ fún wọn pé ẹ kó gbogbo nǹkan wọn fún wọn ẹ kó gbogbo nǹkan tó bá jẹ́ títí wọn ẹ kó fún wọn nígbà tẹ́ kó fún wọn tí wọ́n ní ká jẹ́ kán mọ̀ pé wọ́n ti rìlíìsì wa ọmọ tó fi terrorist kan lánàá nìyẹn o wọ́n gbọ́mọ yẹn far away out of Adó Èkìtì go to Ìkọ̀lé local government side wọ́n ní ibẹ̀ ló ti ń train àwọn ènìyàn kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ti kó páńpẹ́ terrorist wọ́n gbé far away to kí ló ṣẹlẹ̀ but as God will have it. As God will have ẹ ṣe jàre ìyá mi Eunice abiyamọ tòótọ́ ọ̀run máa fún yín ní ìsinmi ayérayé màmá mi ẹ ní dààmú lórí ọkọ lórí ọmọ lórí iṣẹ́ yín ẹ ní dààmú ọwọ́ Ọlọ́run tó ju ọwọ́ lọ á sọ̀kalẹ̀ sórí iṣẹ́ yín ọwọ́ Ọlọ́run tó ju ọwọ́ tó ju ọwọ́ lọ á sọ̀kalẹ̀ sínú ilé yín mà. Ẹ bá wa share. Ọlọ́run máa dábìrà o tó máa jọ ẹ̀yin gan lójú pé tẹ́ ẹ máa forí sẹ́nu pé ọ̀nà tó gbáyé mi gbà ó jẹ́ ìyanu ẹ jẹ́ kí n fi yẹ pamọ́ ná. lèmi náà bá rìn máa yan falala torí pé mo lẹ́ni lẹ́yìn ni ajá tó bá lẹ́ni lẹ́yìn Yorùbá ló máa pọ̀ bọ́ ajá tèmi lẹ́ni lẹ́yìn mo mú erin balẹ̀ gbogbo wa ta ti ń bẹ̀rù lánàá tí ìbẹ̀rù kọ̀ọ̀kan wá pé àní ẹnjìníà tó wọlé tó dárúkọ ọmọ yẹn lásán wọn mú jókòó pé òun ó wà lára àwọn tán wá lánàá ó mú wọn mú jókòó so everybody wá bẹ̀rẹ̀ sí scare láti wọnú bẹ̀ láti súnmọ́ bẹ̀ ṣùgbọ́n lẹ́ni àwọlé bá rárá mo tẹ̀ tún wá rọ́ọ̀fù wọlé
agbára jagbára lọ agbára Ọlọ́run borí agbára ìwàláyé Ọlọ́run borí ìwàláyé gbogbo ènìyàn lọ ọba tá ò rí ṣùgbọ́n tá à ń rí iṣẹ́ ọwọ́ ẹ̀ ọba tí ò yí padà tí ń yí gbà á padà Ọlọ́run ọba mi àkìkì tán tí ń fojoojúmọ́ ń dábìrà tó wù ú tó fi Ìgbòho ń dábìrà ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ it's better for you to surrender Ìgbòho ó ju gbogbo yín lọ Ìgbòho yẹ kí ni ó ju gbogbo yín lọ ó ju yín lọ who is Dúpẹ́ Onítìrí òjò pa bàtà pa jẹmọjẹmọ etí ẹ̀ who is Dúpẹ́ Onítìrí Dúpẹ́ Onítìrí wá láti wá pa ọmọ Yorùbá ni Dúpẹ́ Onítìrí wá láti wá kó ọmọ Yorùbá sínú ìgbèkùn ni but God ordained Ìgbòho to free the Yoruba land for the hand of evil peoples the Fulanis. àwọn lára àwọn ọ́fíìsà tó jẹ́ Fúlàní lánàá tó ṣe fùrùkágá nígbà tó débẹ̀ lára ní ọ̀gá you no go find me something mo ní find you something abeg I want drink coke mo ní it's okay ṣé fẹ́ ti coke àwa máa fún yín ọ̀hún ló máa jẹ́ fún yín anáwó a lè súnmọ́ wọn ṣùgbọ́n nígbà tọ́lọ́run ọba mi dá sọ̀rọ̀ wa tó kọ sí Ìgbòho gbàmù tó gbẹnu Ìgbòho sílẹ̀kùn gbogbo lẹ̀kùn pátápátá ó ṣí ẹ wá wo iṣẹ́ Ọlọ́run ọba mi ọ̀gá ògo ẹ wá wo iṣẹ́ adániwáyé tí kì í dáni fún ìyà jẹ orúkọ Sunday Ìgbòho kì í ṣe ọmọ wa ẹyọ kan ẹ tán mú nìkan kọ́ lówó èèyàn mẹ́ta ló tún gbà pẹ̀lú ẹ̀ tó jẹ́ mẹ́rin èèyàn mẹ́ta ló tún gbà tó fi jẹ́ mẹ́rin in the name that they hear that is from Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kí ni Yorùbá tó ń wá ẹ̀yin lọ́balọ́ba tí wàhálà bá dé àwọn tó ń pariwo let the ministry take over tí wàhálà bá dé ọwọ́ yín ò ní ká it's better for you to support us to have our own nation ibi tí adé òfin ní sí lórí yín nìyẹn ẹ̀yin bàbá mi the Yorùbá youth ẹ má lọ sí ọ̀dọ̀ Ọ̀ràngán tẹ́lẹ̀ bá dárúkọ pé òun lọ́lọ́run rán Ọlọ́run ò rán wọn títọ̀ ń bá sọ pé òun ni leader irọ́ ni wọ́n pa region government ni wọ́n fẹ́ kó yín sínú ìgbèkùn ní èmi ní kíní kan Victor irọ́ ni wọ́n pa wọn ò Victor kankan ìdààmú ni wọ́n ẹni tọ́lọ́run ọba mi gbéṣẹ́ Yorùbá fún lọ́wọ́lọ́wọ́ bàbá Akíntóyè ni ó wá fi Sunday Ìgbòho ó wá fi ti bàbá yẹn lẹ́yìn kó wá jẹ́ engine and body engine and body engine and body irú leader wo làwa ń fẹ́ abánidá tí ń bá ní débẹ̀ tí ò fi ọmọ ẹ̀ sínú wàhálà mo pè wọ́n láìpẹ́ wọn ní bàbá Èkìtì ẹ jẹ́ kí n rẹ́sì dẹ́ mo fẹ́ sùn mo ní ó tó bẹ̀ kẹ́ sùn orun tí a ẹ̀sùn lánàá èmi gan ṣe ẹ̀jí látàárọ̀ ní sà bẹ́ẹ̀ ni kò sọ fún wa pé ẹ ṣàmọ̀ pé mi ò sí nílé Kútọ́nù wà ìgbà tí tèmi náà Kútọ́nù yẹn ló wà tó ti ń pàṣẹ sílé àwọn tó sọ pé wọ́n máa rán ẹlẹ́dàá wọn lẹ́wọ̀n Kútọ́nù yẹn ni Ìgbòho ti blọ́ọ̀kù ẹ̀ fún wọn àtúnbẹ àwọn tí Ìgbòho pè ní kán má ju ẹniyẹ sẹ́wọ̀n kán má ní pé Sunday Ìgbòho lójú wọn sẹ́wọ̀n ọmọjọmọ lọ tá bá ń sọ̀rọ̀ nípa ọmọjọmọ lọ Ìgbòho jù yín lọ Ìgbòho is a leader the authentic Akéwéjẹ general of Yorùbá land ó ti ṣílẹ̀kùn lé túbú lẹ́kìtì ó ti sọ ìmọ̀ Ọlọ́run ti lò láti sọ ìmọ̀ àwọn ọ̀tá dòfo èmi náà ò ní yọ̀ sí èmi náà ò ní yọ̀ sí bí ìyá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi náà ò ní yọ̀ sí èmi náà ò ní yọ̀ sí èmi náà ò ní yọ̀ sí bí ìyá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi náà ò ní yọ̀ sí. àwọn tó ń sọ fún wa mi gbà yẹ mo sọ fún yín bí 2 weeks ago wọ́n yìí tún pè mí pé bàbá Èkìtì we need you mo sọ fún yín pé
any other group tó bá ti yàtọ̀ sí group bàbá Akíntóyè olóyè Chief Sunday Igboho kò ní gbérí lẹ́kìtì bíbá a máa lé wọn pa ni kò lè gbérí àwa máa lọ́wọ́lọ́wọ́ náà I said the card number yín 50 million wọ́n ti mọ̀ pé mi yẹn ká 1 million rí mo dẹ̀ sọ fún yín mo tún sọ lẹ́ni lè fowó já mi gbà lẹ́yìn Ìgbòho bẹ́ẹ̀ náà ni Akọgun bẹ́ẹ̀ náà ni Fatosin bẹ́ẹ̀ náà ni MK bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tá wà lẹ́yìn tá ń jọmọ lẹ́yìn Ìgbòho lẹ́kìtì lè fowó já wa gbà ìran Èkìtì ilé owó bí alẹ́ tí mọ̀ orúkọ wa ṣe pàtàkì sí wa so ẹ̀yin tẹ́ ń pè mí pé bàbá Èkìtì send your card number àwọn àfọyín 50 kò tún jẹ́ 20 mọ́ 50 million now mo dẹ̀ ti mọ̀ pé ẹ̀yin ni kó wọ́n mọ̀ pé mo mọ nọ́mbà wọn we want you to work níbi tí ìyá yẹn bá ṣe dé tẹ́yìn tẹ́wà tẹ́ bá bẹ̀rẹ̀ sí push ẹ̀ Adélé àyè alẹ́ ráyè gba Adélé dáadáa Adélé tẹ́ ló ti wọlé ẹ̀yin wèrè we ní Èkìtì we stand gidigba for Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà we stand from Baba Akíntóyè nothing can make us go against the will of Baba Akíntóyè and Sunday Ìgbòho Òòṣà Bíbélì sọ níbi kan ní kí ni á yà mí lẹ́yìn Kristi bí ó ní ṣe ìpọ́njú ni àìní ni ọ̀fọ̀ ni àwa náà wá sọ pé kí ni ó wà yà wá lẹ́yìn Baba Akíntóyè àti Sunday Ìgbòho ṣé àìrí jẹ ni ṣé àìrí mu ni ṣé àìrí náà ni ká má rí ní Pọ́ọ̀lù wí tó bá jẹ́ pé wọ́n àti wá kò lẹ́yìn Ìgbòho Òòṣà ọmọ yẹ ìbàrẹ́ wọn he gbogbo wa ní ìbàrẹ́ wọn he gbogbo wa náà bá pìkì gbogbo wa náà bá mú but because we have Sunday Igboho God Ọlọ́run máa create Sunday Igboho ńlẹ̀ Yorùbá ni most especially you the youth it's better you think kẹ́ẹ̀mẹ́ni tẹ́ fẹ́ tẹ̀lé if you have a bad leader bad thing will start to happen to you if you have a good leader good thing will start to happen to you. That is why you see us today. Somebody like me can àná wọ́n bí mi dá kí ni mo fẹ́ ṣe program níbo nígbà tán mú kan nínú àwọn tájọ́ rìn kiri pé ó ń train terrorist ṣé mi gan sèfù ni terrorist we know ara ariwo tá ti ń pa pé ntọ́mọbìnrin yìí fẹ́ rèé Dúpẹ́ Onítìrí ohun tó fẹ́ rèé láti pé kán nèmù wa ní terrorist ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún ìmọ̀ yín ò ní jọ lórí ọmọ Adéyẹmọ o ìmọ̀ tún ìmọ̀jọ ìmọ̀ ẹni bíi ìdálẹ́ ìmọ̀ yín ò ní jọ lórí ìran Yorùbá Sunday ọmọ Adéyẹmọ òṣùbà rẹ̀ rèé o thank you that you allow God to be using you for the Yorùbá race thank you òṣùbà rẹ̀ rèé gbogbo Èkìtì ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ọmọ Adéyẹmọ pé ẹ ṣé o gbogbo Èkìtì ní ilé yín ò ní bàjẹ́ ọ̀nà yín ò ní bàjẹ́ o ní ìrùkú wọlé ní ìrùkú jáde ọmọ Adéyẹmọ pé thank you Prophet Ológúnlolúwa Ọ̀túnba Ẹ̀rù Òbodò bàbá mi Olúwọlé bàbá mi Òjó Abíọ́dún bàbá mi Professor Bánjí Akíntóyè ẹ ṣé púpọ̀ a máa rí yín bá all the YSDM mo ti pariwo pé revolution will happen in YSDM and thank God revolution yẹn ti ń happen ẹ ṣé púpọ̀ ẹ̀kọ́ àtìlẹ́yìn wa ojú ò ní tì yín ohun tó yẹ kí aṣíwájú ṣe tó máa mú kí ọmọ ẹ̀yìn ò ní ìfọ̀kànbalẹ̀ òun lẹ́tí fi hàn lénìí ohun tó yẹ kí aṣíwájú ṣe tí èrò ẹ̀yìn máa fi ní ìfọ̀kànbalẹ̀ wípé yes a ní àwọn bàbá yìí pé wọn lè dojú tì wá òun lẹ́tí fi hàn lénìí ẹ fi hàn yes ẹnu omijé wa nù ẹ fẹ̀rín sí wa lẹ́nu thank you ọmọ Adéyẹmọ ẹ máa ga ju ọ̀tá yín lọ ni olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ máa ga ju àwọn ọ̀tá yín lọ ni bẹ́ẹ̀ ni ìran òṣì bàtà ní máa ń lékè odò ẹ máa lékè àwọn ọ̀tá yín ni àwọn bàbá wa ní ojú oró ní máa ń lékè omi ẹ máa lékè àwọn ọ̀tá yín ni ọmọ Adéyẹmọ yóò dára fún yín a máa rí yín bá o àní dójú tì yín
torí ọmọ Adéyẹmọ ò dójútì wa àwa náà ò ní dójútì yìí. Yorùbá nation no going back. That is the only hope. That is the only hope. Ó yẹ kí n lọ sọ́dọ̀ bàbá kan lánàá lọ ṣe interview fún wọn, but ní who born me well, ta ló bí mi dáa tó bẹ́ẹ̀, but today ìyẹn nìkan kọ́ lẹ́kìtì á lè rìn yan falala show that we are not a criminal. We didn't kò sí ní tó kẹwàá pẹ̀lú terrorists, but we not allow terrorists to take over our land in Ekiti here. That is why I said it out. The Oyo people, the Osun people, the Kwara people, the Kogi, Ogun, Lagos State, don't us allow the terrorist Fulani to take over our land. All the youth, Teshiwanta, energy ten lo si head bad government. Let us join the energy together to say head Nigeria. That is the solution. Ebi ò ṣe ń pa wá ni o. Ẹ rántí Tìmí bàbá mi evangelist Tìmí Òṣùkọ̀yà ó gbọ́ nìkan jáde ní 93. Iléyá Iléyá o ọmọ Nàìjíríà Iléyá tí ẹ bá kó mọ bí àmì rè ṣe bóyá ká padà sílé ká jáwọ́ nínú àpò tí kò yọ ká tètè gbómi ńlá kaná ìmí wáyé padà pé Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá bí a kò bá mọ bí àmì rè ṣe bóyá ká padà wálé ká jáwọ́ nínú Nàìjíríà ká tètè gbómìnira wàdé Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá. Help me say thank you to Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Help me say thank you to Professor Stephen Adébánjí Akíntóyè Àrólé Awólọ́wọ̀ Prophet Ológunlolúwa Ọ̀túnba Ẹ̀rù Òbodò bàbá mi Moses Abíọ́dún bàbá mi Olúwọlé YSDM. Thank you bàbá mi Olúwaṣọjí Ọlásọjí ní Canada. Thank you. God bless you. God honor you. God surprise you. God will do everything for you. Bí ẹ ṣe jẹ́ kó ọ̀rọ̀ Yorùbá ó sú yín, ọ̀rọ̀ òmìnira Yorùbá ó sú yín, ọ̀rọ̀ yín náà ò ní sú Ọlọ́run. Bí ẹ ṣe jẹ́ kí òmìnira Yorùbá ó sú yín, àwọn kan ti gbé nígbè kó sú yín, àwọn kan ti rìnrìn tó máa fi sú yín, àwọn kan ti rìn tó rí pé ẹ jáwọ́. Bí ẹ ṣe jáwọ́ nínú ọ̀rọ̀ òmìnira Yorùbá, ẹni tó dá ayé àti ọ̀run tí gbogbo kọ́kọ́rọ́ agbára ayé àti ọ̀run bẹ lọ́wọ́ ẹ̀ kò ní jáwọ́ lọ́rọ̀ yín. Bẹ́ẹ̀ ló máa rí. Wọ́n ti di solution ṣe sí wọn o. Gbogbo ojú tó ń wò mí, ẹ ní bá wọn tẹ̀lé olórí burúkú èèyàn, ẹ ní bá wọn ṣe ọkọ̀ wọ̀ Dúpẹ́ Onítìrì àṣìwọ̀ ọkọ̀ ni, àṣìyàn ìdáni, ọmọ Adéyẹmọ lẹni tó fi ń tọrọ èèyàn. Gbogbo èèyàn onítùkùtù tẹ́lú Sunday ń ṣiṣẹ́ fún politician, etí yín ò ṣáà dì báyìí, ojú yóò sì fọ́. Ẹ ń gbọ́ gbogbo mẹ́sẹ̀gì tó ń jáde fún màá yẹn, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ikú ìpẹ̀tà lójú ran, ikú ò ní pa Sunday ọmọ Adéyẹmọ, aburú ò ní ṣẹlẹ̀ sí Sunday, ibi ò ní dé bá Sunday. Ẹ̀yin ọ̀tẹ̀lẹ̀ nìṣòro, ẹ̀yin lẹ máa fi kú ṣèfàjẹ. Àní rí jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ nípìn nínú àwọn product tá ń tà, ẹ pè mí lórí WhatsApp number mi. Alógun diabetes, a ní ti gẹ̀dígẹ̀dí, a ní ti manpower, a ní ti flat tummy, a ní ti high blood pressure, a ní ti body pain, àgbo ni, àgúnmu àtàgbo. Ìlú Nàìjíríà ló wà. Anywhere tẹ́ bá wà all over the world, wọ́n bá yín send ẹ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ lo cream tó dáa, ẹ̀yin náà gbá mi láago. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe investment tó máa mú owó wọlé fún yín ní 6 months. Tó yẹ kó tẹ́ bá ti sọ pé ẹ ṣe investment mọ́ tó báyìí, gbogbo owó tẹ́ fi invest ẹ máa tún owó yín gbà. Ẹ̀yin náà pè mí lórí WhatsApp, ọkẹ́ text mi, màá send phone number sí yín. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lo báàgì bàtà tó dáa, ẹ̀yin náà ẹ feel free láti pè mí, ojú òní tiwa. Ní wàrà wa tí ẹ bá wa subscribe, kẹ́ bá wa share ètò ní agbára Ọlọ́run, á tún máa fi ayọ̀ àti ìdùnnú, á tún máa fi pàdé ní àṣẹ Ìdùmarè. Ẹ ṣé gan, mo dúpẹ́, ire o.